أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يا فتو إن شاء الله ألا بسم الله إن شاء إن الله أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الذين يشكرون الله قياما وقعودا وعلى جنوبه ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. آمين آمين. لا إله إلا الله 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 لا إله إلا الله. يا معشر الذاكرين كلكم gbogbo àtàmà yìí ọlọ́run bẹ́ẹ̀ ni tá a mú ọkọ ọlọ́run tó ń pè ọlọ́run láàárọ̀ bódò sọ́hun náà ni bódò alẹ́ òun náà ni a mà kéèpì ọ. يا معشر الذاكرين كلكم. ìwọ náà tí wọn náà dára ẹ lójú ìmẹ́ kò sẹ́nìkan kò sí ẹ̀dá kan tó lè ṣe fún ọ bí máa ń ṣàánú ẹ̀dá bí máa kẹ́ ẹ̀dá bí máa fún ẹ̀dá ní tí ẹ̀dá ń béèrè tó lè yọ́nú sí ẹ̀dá tálọ́ba náà òun lọ kan ṣoṣo òun ló bá wájú ayé bẹ́ẹ̀ ni òun ní ṣètò ẹ̀yìn òun ló bá lọ́tún àtòsí wọ́n tó mọ ọlọ́run àmọ̀ kéèpì ọ́. كل ما هي لا إله إلا الله. Ọbẹ̀ tí bá ń bèrè orí ọlọ́run àbí ń bèrè ìkẹ́ ọlọ́run orí gbólóhùn náà pé la ilaha illallah. وكل ما في السماء من ملك. Èmi ni gbogbo kan tí ọba mi jẹ́ tó wà lókè lọ́hùn. ملك Náà màláíkà ni. ملك Bíkílù wà nù wọn. ملك Míkáílù wà ń bẹ̀. ملك Ìsìráfílù wà ń bẹ̀. ملك Àsàráílù wà ń bẹ̀. ملك Àwọn àtàkì kan ló ti ملك sá àwọn ẹni ọlọ́run bá ṣe ká Ádámù ṣe Kàmálù Díìnì Al-Adabi. تسبيح لا إله إلا الله. Ọ̀gá àfọ̀mọ́ táwọn màláíkà máa ń ṣe ọ̀gá oko táwọn ènìyàn náà máa ń dákọ̀ tó fi wọlé sínú ọ́fíìsì ọlọ́run onígbẹ́lóhùn la ilaha illallah. وكل ما في البحار من
Samakin. ní gbogbo kan tó bàmí tún dá kalẹ̀ padà. Samakin. à ń dẹ́nu odò ni wọ́n ní. Samakin. adọ́nà bẹ̀lẹ̀ ra wọn. Samakin. ìkẹ́ bẹ̀lẹ̀ ra wọn. Samakin. orí bẹ̀lẹ̀ ra wọn. Tasbihu la ilaha illallah. ọ̀gá iṣẹ́ ọ̀gá àbọ̀mọ́ lẹ́nu ṣe fún ọba mi olóńgbò la ilaha illallah. Kullu shay'in tarahu fi hasanin. gbogbo kan yòówù tó lè wù kí ẹ̀dá ọmọ ní Kullu kíláyé. shay'in tarahu fi hasanin. bóyá o bèrè àánú ọlọ́run ni. Hasanin. o bèrè ìkẹ́ ọlọ́run. Hasanin. o bèrè orí ọlọ́run. Hasanin. o bèrè ìyọ́nú ọlọ́run. Hasanin. ọba lóyún dùnú. Hasanin. ọba bímọ rẹ ni. Hasanu la ilaha illallah. àwọn kan lọ́ba mi máa ń parí ìkẹ́ àti àánú ilé lórí. àwọn ogan ni àwọn ni àádọ́ la ilaha illallah. Wahidu lamikilati. ọba tí àwọn bá ń dákọ̀ fún wa yìí òun ló bọ̀ kan ṣoṣo ìjẹ́sọ rẹ̀ kò ṣeré débẹ̀ ó tóbi kárí ayé láyé òun ni lọ́rùn òun ni wájú òun ni lẹ́yìn òun ni lọ́tún òun ni lọ́sí òun ni òkè òun ní pàṣẹ nílé òun ni ẹni rí jẹ òun ni ẹni tí ò rí jẹ òun ni ẹni rí mu òun ni ẹni tí ò rí mu òun ni ẹni gbádùn òun ni lẹ́yìn tó ń ṣàìsàn gan ọmọ ni. Ẹ dákun torí Ọlọ́run. ẹ dákun nítorí Ọlọ́run. Bí n bá ń dákọ̀ la ilaha illallah kájẹ tẹ́wọ́ wa. ìdáàrí Ìlọrin bá dákọ̀ la ilaha illallah ìwọ náà tẹ́wọ̀ rẹ̀. Kò sí nǹkan kan tán jẹ̀bi wa. kò sí kankan tí wọ́n jẹ̀bi wa. Àforúkọ lọ́wọ́ ọba tá ń dá lọ́wọ́ yìí. Ọlọ́run tá ń dá lọ́wọ́ yìí náà ni wọ́n jẹ̀bi wa. Òun náà jẹ̀bi wa. òun náà wọ́n jẹ̀bi wa. Wahidun lamikilati. àti ọba tá ń dákọ̀ yìí òun ló bá a so ọba tí ń pani ni òun ní sì ń jí ni òun ní ṣàánú ẹ̀dá òun ní kún ẹ̀dá òun ní pẹ̀lú ẹ̀dá yóò tí ọ̀tá bá dé tó bá ló kiri tó gbẹgbà ó ní mo ní ọlọ́run òun lọ́lẹ́fẹ̀yìntì mi òun mo bójúlé òun mo gbọ́kànlé òun mo bẹ́ẹ̀ mi lé kò sẹ́nìkan tí ń sa àdìjẹ́ ìbásọ̀bà náà. Wa ma'budun lamilati. ọba tó pọn dandan fún wa láti pé ká máa sìn ní tí ò sí ìdí kan pàtó láti gbúdọ̀ máa sìn bó bá ṣe kù síbi ojú tó bá ní kọ̀ọ̀kan wa nígbà àfihàn náà ó tó ká dúpẹ́ fún etí tàbí ń bọ̀rọ̀ ó tó ká dúpẹ́ fún alájà rẹ̀ wá gan òun ní í ṣe tòbó bẹ̀ lápapọ̀. Awalun qadimun bilabtidahi. ọba ilé ọba àkọ́kọ́ ìjà àkọ́kọ́ rẹ̀ yìí ìtì bẹ̀ tipẹ́tipẹ́ tí ò síbẹ̀ fún bíbẹ̀ ọlọ́run. Wakirun bilantiyahi. ọba tí ò ní bẹ̀rẹ̀ ni débi pé wíwá ní òfin fúnra ẹ̀. Subhanal abadil abadi. mímọ̀ rẹ̀ ọlọ́run ọba gbẹ̀mí là. Ó sì tẹ́ ọ̀rẹ́ dáadáa. tẹ́wọ̀ rẹ̀ dáadáa. Subhanal wahidi samadi. gíga rẹ̀ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ó sì rẹ̀ láṣọ nínú ọlá ó sì rẹ̀ láṣọ La ilaha nínú illallah. òpó ó sì rẹ̀ láṣọ La ilaha illallah. nínú ìbọn gbére. Subhana ma tafarrada bil wahdaniyati. mímọ̀ rẹ̀ ọlọ́run ọba pé bí ìbànújẹ́ bá dé tí ìnira bá dé tí lókòkò bá dé ta ló lówó náà ta ló àbá náà ta ni gómìnà náà ta ló ọba náà tí ó gbà yín tẹ̀ bá tèmi ọlọ́run. Subhana man laysat lahu bidayatun. mímọ̀ rẹ̀ ọlọ́run ọba tí ò sí bíbẹ̀rẹ̀ fún Bẹ́ẹ̀ni. ọba mi kò sí ọ̀sẹ̀ kan kò sí oṣù kan Ẹ wá Gàsíyà kò yìí. sí ọdún kan ipe iye ọdún báyìí ọjọ́ òbí tí ó ṣe ìgbà báyìí ni ọba mi ò ní gbà kẹ́tí dé. Wala lahu haddun wala nihayatun. ìgbà tá a ti rí déètì fún tá a rí oṣù fún tá a rí ọdún fún ó dájú pé ọba yìí ọba tí ò ní kú láéláé ni. Subhanahu rabbul alamin. mímọ̀ rẹ̀ ọlọ́run ọba wo ni òun ni ọba gbogbo àgbálẹ̀ ayé. Subhana ma qasama al-arzaka wa lam yansadan. gíga rẹ̀ ọlọ́run ọba tí kẹ́rìsì kí yóò pín fọ́kùnrin yóò pín fọ́bìnrin yóò pín fún ìyá yóò pín fún bàbá ọba yóò gbàgbé ọmọ tó ní. Subhanaka ya Allah. gíga rẹ̀ náà bá ọba. Subhanaka ya Hannan. ìtòbí rẹ̀ ọba aláàánú jùlọ. Subhanaka ya Mannan. mímọ̀ ọba oníkẹ́ jùlọ. Subhanaka ya Dayyan. ìtòbí rẹ̀ náà ọba aláàánú. Subhanaka ya Sultan. gíga rẹ̀ náà ọba àwọn ọba. Ya Rabbana. olùtọ́wà kégbé Wa ya Sayyidana. Wa ṣáájú wa. Wa ya Maulana. Ìbára lọ̀gá wa. Wa ya Gayata ragibatina. gbogbo tẹ̀lé òkè lábílẹ̀. Nas'aluka. à ń bẹ̀rẹ̀ ní ọlọ́run. Allah tusawiya khilikotana bibala'i dunya wala bi azabil qiyamati. gbogbo tí máa jẹ́ ìran àpẹẹrẹ síbú tí máa mú ẹ̀dá sì sọ
tí ó mú nǹkan mi wá tí èdè La tó ilaha lọ́wọ́ illallah. tí ó wá sàn gbẹ́kùn láyé tí ó sì tàdìkìyàmọ̀ gẹ́bí ti ìjàmbá ọlọ́mọdé bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. lọ́dà fún ọ. bẹ́ẹ̀ la ilaha illallah. àwọn bá bẹ̀rẹ̀ lọ́hùn pẹ̀lú wa la ilaha illallah. bí karamati la ilaha illallah. lẹ́nu sáàkì náà bẹ̀rẹ̀ lọ́hùn pẹ̀lú la ilaha illallah. bí isati la ilaha illallah. wáàrí Ìlọrin bẹ̀rẹ̀ lọ́hùn pẹ̀lú la ilaha illallah. bí jabaruti la ilaha illallah. àwọn àbáwá bẹ̀rẹ̀ lọ́hùn. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Oya. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ẹni ọba ma Ọlọ́run kò ní Allahu akbar. Allahu akbar. ẹ bá ń gbé títóbi náà fún Ọlọ́run dáadáa. Allahu akbar. ẹni mo kí àdúgbò tá a wà yìí. A kí àdúgbò tá a wà yìí. láàrin ìṣẹ́jú kan sí kejì. kádàkùn torí Ọlọ́run. ẹ̀yà farabalẹ̀ dákun fẹ́ kí farabalẹ̀. àsìkò mi ọ̀pọ̀ púpọ̀. torí ojú ọjọ́ yìí. mo gbogbo àwọn àfa wa tí wọ́n ń bẹ lọ́kànkán bẹ̀ nínú Ọlọ́run bá wa kí. Allahumma àmín. mo kẹ́yìn ìyá mi dáadáa. ọ̀rọ̀ kan náà mo fẹ́ sọ fún ìyàwó. kí àwa obìnrin tá ń bẹ́ ń kalẹ̀ náà ó sì ráǹfààní jẹ́ ń bẹ́ẹ̀. ibà àwọn tó ti lọ lé ọkọ àbí wọ́n tó wà ń lé ọkọ. ìsálámù tẹ̀tẹ̀ sí àkàlákù kàwọ́mí tàdíkù bìí fàṣíhàtù lìbìládì. Big Daddy má bà ọmọ mi jẹ́. ohun máa ń dàlá kọjá bó ti ń ṣe ohun. tàdíkù bìí fàṣíhàtù lìbìládì. ìsàmàlìmárìù. lámú yòókù lákìlà bíbá fàlàyísà àlùbò àkídàmì ìlèwìládì. ọ̀kẹ́ nu àwọn àfa ẹlẹ́kọ̀ọ́ ní sọ bẹ́ẹ̀ wípé láàrin ọkọ àtìyàwó ìfẹ́ la fẹ́ lò kò sí kankan tí ń bẹ láàrin ọkọ àtìyàwó tí wọ́n lè fi bára wọn kalẹ̀ tó ju ìfẹ́ lọ. ìsàlámù tẹ̀tẹ̀ sí àkàlàkù. ìsàlámù tẹ̀tẹ̀ sí àkàlàkù kọ́ mi. tàdíkù bìí fàṣíhàtù lìbìládì. ìsàlámù tẹ̀tẹ̀ sí àkàlàkù kẹ́wọ́mi. àkàlàkù kọ́ mi. gbogbo ẹni Ọlọ́run bá ti dá tọ́lọ́run ọba ti fún níwà kò fún kankan. kò lè ráyé lò. àkàlàkù kọ́ mi. kò ní pẹ́ kú. bọ́lọ̀ ń bá fún ọ ní mímọ́ tí ó bá fi ìwà kún ìmọ̀ náà ò lè wúlò. àkàlàkù kọ́ mi. Bàlíánù ọmọ Áwúrá ó ní mímọ́ lóòótọ́ àmọ́ lọ́hùn òbún níwà kún ló fi ń dájà kó. àkàlàkù kọ́ mi. tàdíkù bìí fàṣíhàtù lìbìládì. ìsàlámù tẹ̀tẹ̀ sí. ìsàlámù tẹ̀tẹ̀ sí àkàlàkù kọ́ mi. ẹwẹ́ ìyàwó tá à ń ṣe lónìí ẹ lọ lè níwà. ìwà ní o. ìsàlámù tẹ̀tẹ̀ sí àkàlàkù kọ́ mi. wọn lóbìnrin sọ wà nù wà lọkọ fẹ́ràn òun ó sì lóun ò lérí ọkọ akérèmọkànlá Ọlọ́run jàre yín pẹ́. ìwà ló ní. àwa lóun ò lérí ọkọ. ó lérí ọkọ ìwà ló sọnù. ìwà ni ò sí ń bẹ́ẹ̀. àkàlàkù kọ́ mi. gbogbo àwọn ìyá tẹ́ ẹ bá rí tí wọ́n gbẹ́ lé ọkọ tí wọ́n darúgbó síbẹ̀ ìwà ní ń bẹ lọ́wọ́ wọn. àkàlàkù kọ́ mi. La ilaha illallah obìnrin tẹ́ ẹ bá rí tọkọ ń bá ń dà kí tọkọ ń lé jáde lónìí ń lé jáde lọ́la ẹ wo dáadáa kò sí wàhálà rẹ̀. pínrín. àkàlàkù kọ́ mi. àkàlàkù kọ́ mi. inú wa ni kọ́kọ́ ó pè ìyàwó ẹ̀ pé wá sunrun ọmọ. àkàlàkù kọ́ mi. kíyàwó sì sáré kó tó máa jó kọ́kọ́ òun pé òun pé kó wọn wá sunrun ọmọ kíni obìnrin tọkọ ẹ kẹ́yìn sí tí ò sunrun ọmọ. àkàlàkù kọ́ mi. ọgbọ́ bọ́kọ bá yí lu obìnrin mi a sì kọ̀ ha sí ani òsì anikinu ẹ pa mí ni. ẹ pa mí ni. àti ìsanra kí ló dé. èsè bẹ́ẹ̀ ni jẹ̀ta náà nígbà àwọn èsè kẹ́tẹ́kẹ́tẹ́. èyí ò sì máa níwọ̀n èmi sì ní apọ́lọ̀ yìí. àkàlàkù kọ́ mi. bóbìnrin bá ń ṣe bẹ́ẹ̀ kò ní pẹ́ẹ́lí ọkọ ẹ̀. àkàlàkù kọ́ mi.
Ọlọ́run tiẹ̀ ti wá parí ẹ̀ nísìnyí àfa àwọn obìnrin òde òní tá n fẹ́ yà àfa kọ́dà bí wọn jẹun lé ọkọ ó pé wọn kọ́sà ti máa rí kiri ọ̀hún. Akala kòkó mi. Wàláhì wọ́n fẹ́ràn kiri ohun tí ọ̀dà. Akala kòkó mi. Kọ́dà kọ́kọ́ má gbóúnjẹ kalẹ̀ kọ́sà ti máa tẹ́ wọn lọ́rùn. Akala kòkó mi. wọ́n tún máa ń jà sí. Kọ́dà wọ́n tún jà sí. La ilaha illallah àwọn náà kí àgbo fọkọ wa ní bàbá. La ilaha illallah. A ṣe ń jẹ tọ́ da fọkọ ni. Akala kòkó mi. Obìnrin eré fọṣọ ọkọ rẹ ni. Akala kòkó mi. Obìnrin eré máa kúnlẹ̀ fọkọ ni. Akala kòkó mi. Obìnrin eré máa pẹ́ ọkọ lé ni. Akala kòkó mi. Olùsí obìnrin máa pẹ́ ọkọ ẹ̀ ló kọ. Akala kòkó mi. A ní àdìsá bọ́ sí ẹ̀yán ọ̀rọ̀ bẹ́ẹ̀. Akala kòkó mi. aláìlójú tí ọmọ láti lé. Akala kòkó mi. Bọ́ ọba lójú ti ń lé ni ò ní pọ́kọ ẹ̀ ló kọ. Akala kòkó mi. Béèyàn bá kàwé kọ́ ọ̀pá yunifásitì ká gbogbo àbí kó tún kẹ́kọ̀ọ́ lé. Akala kòkó mi. Gbogbo obìnrin yóò tí bá ti ń dúró tọkọ rẹ̀ fún wọn bọkọ òun jà kò ní pẹ́lẹ́ ọkọ. Akala kòkó mi. Bọ́ bá sì jòkó bẹ̀ kò ní lálùbáríkà ọmọ. Akala kòkó mi. Gbogbo obìnrin tó bá ti lóhùn òní jìyà lé ọkọ yóò sì jìyà ọmọ. Akala kòkó mi. Èèyàn lè jẹun méjì pọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n jẹun ọkọ ó tún jẹun ọmọ. Akala kòkó mi. Ọ̀kan ló fọwọ́ mú ìyàwó ọ̀kan ni ó fọwọ́ mú mẹ́rin. Akala kòkó mi. Ọkọ àti ìyàwó ọba ti gbádùn ara wọn. Sadiku bihi fasihatu lebiladi. Bí lọ́rùn yìí ṣe fẹ́ tó yóò sì fún ma wọn. bẹ́ẹ̀ni. Fasihatu lebiladi. Bínú yàrá wọn bá bá ní rúmà ń palọ̀ yóò sì fún ma wọn. Ọkọ àti ìyàwó mi àfa bẹ́ẹ̀dì tí wọ́n ń lò tí wọ́n yẹ bímọ bíi méjìlá. Bẹ́ẹ̀dì tí ìyá wọn lò ni wọ́n tún lò. ó ti ra. Ọ̀gbọ́ bẹ́ẹ̀dì tí ìyá lò ni wọ́n tún gbé fáwọn náà. àjogúnbá ni. Wọ́n sì bímọ méjìlá. lérí bẹ́ẹ̀dì wọn. tòun ti bẹ́ẹ̀dì ọ̀hún ó ti ra. náà. Àlùbáríkà sì wọ́n gbà wọ́n gbà fàfúnra La wọn. ilaha illallah. Ẹlòmíì wá kọ́lé fúláàtì ó fi tv sí plasma tv dstv gbogbo ẹ̀ home theatre everything ó tún táìsì inú ilé. ó táìsì ẹ̀ gbogbo ẹ̀ ó tọ́lá sóò rẹ̀. tòun ti bí àbá bí ọba ti sífẹ̀ẹ́ yóò dàbí gbà wọ́n gbélé ẹran ni. Ìsámẹ́lì mẹ́rin lámúyòkó lákìlá bíbá. wọlé ìsàlùmọ̀ àǹkédàmí ìlàdì. Ọlọ́run bá bíyàn báyé bá bíyàn tọ́lọ́wọ́n ọba ti pín ọgbọ́n ọmọ láti kékeré tí ebi gbogbo ọmọ rẹ̀ ta kò ní gbọ́n mọ́. láyéláyé kọ́lá bó lè. ẹni Ọlọ́run ọba ti fún lẹ́kọ̀ọ́ láti kékeré gbogbo ntọ́ bá wò ó lè bí kò ní lẹ́kọ̀ọ́. adúgbò bọ́lọ́hún tó ní àwọ̀ lẹ́kọ̀ọ́. alhamdulilayi rabbil alamin. ọ̀tọ̀ ni kéwú ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́. ẹlòmíì kéwú ọgbọ́n lọ́dún máa gbogbo àmọ́ kò sẹ́kọ̀ọ́ lára rẹ̀ yóò máa tẹ àwọn ẹgbẹ́ bábábá rẹ̀ yóò máa tẹ wọ́n ṣùṣù. àwọn ọmọ wa wò pélé yóò ní pẹ́. ikú lépa rẹ̀ kínu. ọmọ pẹ́pẹ́ bàbá rẹ̀ ló kọ. àṣàlẹ́ lóní jìnnà sí ọ. kódà bí yẹn bá kéwú tó ọmọ gbogbo ẹ̀ má pẹ́ gbé àwọn ẹ̀gbọ́n rẹ̀ ló kọ. bẹ́ẹ̀ni pọ́n wọn lé. ẹni ọba mọ̀lẹ́gbọ̀n rẹ̀ má pẹ́ ló kọ. ọwọ́ gan pàwọn àtàwọn àlàyé gan lé. àfa mi déyàn tó gbàgbé pàwọn kan lòun bá ń wájú. ọmọ àlenu. ìwà ń ti àwọn tó bá ń wájú ń tẹ̀ wọ́n báṣubàṣubàṣu àwọn wa wo bí tí yọ jẹ lára rẹ̀. nígbó ń jọ òun. wọ́tọ̀ ọba ń jẹ òun yọ padà hun ọ. bẹ́ẹ̀ni pọ́ìsì ni. àwọn ẹran kan bẹ tí máa hàn yẹn lẹ́mìí kí làwọn ẹran náà òun lè wú. inú gbogbo ẹran ewu ni máa hàn ní lọ́rùn jù. ọlọ́run bùkátà ewu gan. ẹni ẹ bá rí tó bá léwu lérí tó bá ń tẹ báṣubàṣu àfa ọ gbàsọ lọ́wọ́ rẹ̀. àtọ̀tẹ́ yẹ kó fi sin òun yóò fún ọ. la ilaha illallah. ìyẹn lẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ yẹn bá délé ọkọ ìyẹn mọ àwọn tí yẹn bá ń bẹ̀. bẹ́ẹ̀ni ẹ ìyẹn mẹgbẹ́ ìyá rẹ̀. má pè é nebúsí akọ rẹ. kọ́dà tó bá fẹ́ yàwó lé ọ tó bá ti tẹ́gbẹ́ àǹtí rẹ̀ àbíkọ́ dà á pé kò sí. kọ́mọ́jú kí ni mọ́ tì í lọ ọ̀pọ̀n lé ni. àbíkọ́ pọ́n lé. àbí bí àdàkù odò ọ̀pọ̀n lé ni. ọ̀kan nínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ kọ́ yín lẹ́kọ̀ọ́ kan inú àdìsá ná Muhammad sallallahu alayhi wa sallam. bisimilahi rahman rahim. ó lóhùn sí díẹ̀ lóhùn sí yín wọn bá ṣe jẹ́ wà lọ wà ló bó ti fẹ́ lóhùn. bisimilahi rahman rahim. ani aisha radiyallahu anha qalat kuntu agtasilu ana wa rasulullahi sallallahu alayhi wa sallam wa rasulullahi sallallahu alayhi wa sallam min ina'i wahidin kilana junuban wa kana ya'muruni fa attasiru fayubashiruni wa ana aidun wa kana yakhruju rasahu ilayya wa huwa mu'takifun fa agisilu wa ana haidun. ẹ dákẹ́ yòówù àná Muhammad. nabi sallallahu alayhi wa sallam. ẹ̀yin obìnrin àwọn ẹ̀kọ́ kan bẹ táwọn alákọ̀wé máa lò ìsìláàmù ló gbé wá. naam. àwọn alákọ̀wé ní lò àmọ́ ìsìláàmù ló gbé wá. yeyọ àtẹyọ. àmọ́ tí yẹn bá lo àwọn ẹ̀kọ́ yẹn ó gbọ́dọ̀ jásí pé yẹn nílé flat tóun àtọkọ rẹ̀ ń gbé. yéṣẹlẹ mi rẹ́ǹtì tiwa. pé yẹn ọba fẹ́ yàwó lẹ̀ lárúbáwá
yóò da ilé ní fún rẹ̀ yóò ní tẹ́ máa mú wọlé fún. yóò nílé fún rẹ̀ yóò máa mú wọlé dáadáa. lélẹ́tẹ́ nìkan ò ní rẹ̀ nìkan. kọjú sí mi kọjú sí ọkọ. bẹ́ẹ̀ yẹn bá lóun ó lo sẹ̀ríà tọ́ ọ bá gbé àkídà kan wá tí wọ́n ń lò ní Egypt àbí Saudi àbí nǹkan kan níyà yín láyé tọ́já sí wípé olòṣì lọ́pọ̀ lọ́dọ̀ tí wáyà yín bọ́ bá gbé wá tọ́ wá múra kankan tẹ́rí bàbá rẹ̀ wá dàrú. àfa gidi gbà. ọ lẹ́kọ̀ọ́ kí ló fẹ́ yanjú kí ló dàrú lọ ní tọ́ yanjú kí ni tọ́ dàrú lọ ní tọ́ yanjú. ẹ má sọ bẹ́ẹ̀ káàtì wọn ti dàrú láti jẹta wá. ẹ ń bọ̀ wá dọ̀ wọ àfa tó ń pín náà kí. àfa gidi gbà. ń gbọ́ ní bàbá rẹ̀ wọ̀ náà èwo tó wà ní bàbá tiwa kí n tiwa. àbí. a gba ọjà sí tiẹ̀ ìwọ ló ní fámìlì ẹ̀ àmọ́ má tọwọ́ bọlé àwọn ẹni Ọlọ́run má tọwọ́ bọlé àwọn ẹni Ọlọ́run èyí tá à ń sọ fún ọ nu àwọn àgbàlagbà ń wù ọ ní wọn gobi tí ìyá ọ jẹ lára rẹ La ilaha illallah. ìyá ń jẹ nkankan lọ́wọ́ ni bàbá jẹ ntí ọ jẹ tán ń padà bọ̀ wá dọ̀ rẹ tí máa retí ẹ inú ntí alukurahani kọ́ wa ẹwọn kan talukurahani zọ fún wa wala takif ma laysa laka bi ilmun inna sam'a wal basara wal fuhada kullu ulaika kana anha mas'ula Olúwa ni ntọ́ ọba ma dùn bẹ́ẹ̀ mímà tọ́ ọba ma dùn bẹ́ẹ̀ ó kọ́ tó ń fún àwọn àfa tí èsè tiwọn ntọ́ nlẹ̀ máa wọn àlùfà òkúrọ́ tó ń jù máa wọn tí èsè tiwọn bẹ́ẹ̀ yẹn bá lóun gbé sunna lọ́wọ́ inú sunna nabi Muhammad ní ká má parọ́ mọ́ yẹn sallallahu alayhi wa sallam. ọlọ́lọ́mọ ya àfa tó ti parọ́ mọ́ lẹ̀ yìí inú sunna nabi ní ká má tọ́ pinpin ọlọ́lọ́mọ yẹn ni ó ti tọ́ pinpin lẹ̀ yìí a máa ń bọ̀ wá dọ̀ rẹ bẹ́ẹ̀ yẹn bá fẹ́ lo sunna ó wo ìlú tẹ́ ti fẹ́ gbé sunna yìí kalẹ̀ àkídà tó fẹ́ gbé wá ìjọba ìlú yẹn mú ọwọ́ àwọn báwo ló ti máa fún wa díẹ̀ tí òfin ní wọn la ọkẹ́ wa gbé wa hàn wọlé ẹ̀kan náà ìjọ ọlọ́wọ́n hàn náà ọtí kọ̀ hàn náà ẹlẹ́ẹ̀kan náà. ẹ̀mẹ́ta ló gbé wá. ẹ̀mẹ́ta lọ́lọ́run kórì wa. eba. lérí ọ̀rọ̀ ọtí lásán ẹ̀mẹ́ta lọ́lọ́run kórì ọ̀dọ̀ wa kó tó padà wá sọ fún wa pé ẹ má débẹ̀. ẹ wá gbẹ́ kó àná Muhammad. sallallahu alayhi wa sallam. ani Aishata. Aisha lọ́gbọ́rọ̀ náà wa. radiyallahu anha. máa bọ̀ fà yìí. qalati. Aisha sọ pé. kuntu agtasilu ana wa rasulullahi sallallahu alayhi wa sallam. yálà wa Aisha. radiyallahu ta'ala anhu. olóhùn àtànàb Muhammad ẹ̀ sì yòǹbó ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ̀kọ́ àkọ́kọ́ nu ó lè mi àtànàbì àjọ máa ń wẹ̀ agtasilu ana ma'a rasulillahi sallallahu alayhi wa sallam. min ina'in wahidin. min ina'in wahidin nínú báàfù kan náà Aisha lóhùn àtànàbì ìjọ wẹ̀ nínú báàfù kan náà. ẹ̀kọ́ kanu ọkọ àtìyàwó kò sí ntọ́ dáa bí kọ́kọ́ àtìyàwó wọnú bedroom lẹ́ẹ̀kan náà kó sì wẹ̀ lẹ́ẹ̀kan náà. nínú omi garawa kan. nínú omi garawa kan. àbí kẹjọ máa tọwọ́ bọ̀ kí n wàhálà. níjọ́ ni wàá tọkọ rẹ ti wẹ̀ ńléwẹ̀. wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́nà oko. lọ́nà bo. ọ̀nà oko kí lẹ̀ ń sọ yìí. wọ́n máa ṣe bẹ́ẹ̀. dáadáa ìyàwó àṣẹṣẹ gbé wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́hùn. sẹ́ni ọ wa tansi lọ láàárọ̀ tí ń wa tí ó jẹ lọ ni ó ti ráyè kó wọn àtìyàwó jọ wẹ̀. tí a gbóná. ọkùnrin mi ìyàwó ètí ìjí tó ti jáde kó létí wa tí ó jẹ lọ. ẹ bàbá ẹni tí ṣe máa ń dẹ́. ibo ló ń wa àtìyàwó ti ráyè àjọ ń wẹ̀kọ̀ nínú báàbù kan náà. níbo. bẹ́ẹ̀ sì ni sẹ̀rí ànábì Muhammad ni. sallallahu alayhi wa sallam. kò kí n ṣe pé ńgbà tá ànábì àti Aisha ti ń wẹ̀ nínú báàbù kan náà kì í jẹ́ pé báwo ọba wa wẹ̀ nínú báàbù kan náà wà wọ́n náà kọ́ o. bẹ́ẹ̀ kọ́. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n há náà kí fún yìí bẹ́ẹ̀ yẹn bá kọlà yọ wọ́n náà. bí bísà máa ka kí ló dé. orí pọ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn kọlà yọ wọ́n náà ẹni tí wọ́n máa gbá wọn kọlà fún un kọ́. sáwọn èmi dúpẹ́ tí ì kọlà. àwa táwa kọ bọ́ọ̀lù àwọn àṣírà wa báyìí nísìnyí. ṣé àwa náà hánà fún. ẹ lè bá jàbàtà. àfa jàbàtà gidigba ní. ó sì èrè. ẹni ọba kọlà kọmọdà wọn náà kọlà àwa dúpẹ́ ó gbẹ̀yìn tẹ́ kọlà wọ́n ti ha. ọ̀dà adá padà àfẹ́. láìla. ẹni ló fi fún wa ẹni la fi dá padà. ẹni ọba kọlọ ọwọ́ náà kọ̀ọ̀lẹ́ ni ọba ta símẹ́ǹtì ọwọ́ náà o. láyéláyé. ó wo ra rẹ̀ sùnsùn ní ta símẹ́ǹtì. wọ́n wá bí pé ẹnìkan wá pèlè rí fóònù ọwọ́ ní sẹ́wọ̀n ní káwọn ọmọ ṣe ń gbẹ̀ náà àwọn ọmọ ṣe nǹkan kan báyìí ma káwọn ọmọ ṣe jálà bí ma ṣe nǹkan kan ma ó ní ma lè ru mande mo lè rí ibu ni ọ. eba ọdún mọ́kòló ọjà kọ́hún. anabi Muhammad sallallahu alayhi wa sallam. òun náà gbàgbé àdìsí pé láyò mínú ahadùkún àtàyò hébàlì àkìí máyò hébùlì nafsihi ẹnìkan ò tí ì lè di mùmíní àfikọ́ máa nífẹ̀ẹ́ fọ́ọ̀mù àyà rẹ̀ dédé tóun náà ń fẹ́ fún rẹ̀ ìtí wù ọ́ ni kọ́ máa ta sìmẹ́ntì
ọwọ́ wù ọ́ káfẹ́ ẹgbẹ́ rẹ ọmọ lè rú mọ́ndẹ́. ọ̀tọ̀ lọ́nu. ẹ wo mùmínì o ẹ wẹni tí ń pèpè sí la dáwà. ilaha illallah. ẹ wẹni tí ń pèpè dáwà. àdìsí anabi nu. anabi sì dára jẹ ní àdìkú ọmọ sí ẹran kọ́lá kọ́ ọmọ sí adìẹ. anabi sì dáná jẹ. àdìkú ọsìn ẹran kan àbíkó tẹ ọmọ sí adìẹ. nínú àwọn anabi ọlọ́run èyí tó dáko ń bẹ́ẹ̀ eba ìwọ ọ̀dáko ibo wọn náà máa ń tọ́ da káfíńtà mẹ́rin àwọn anabi ọlọ́run. kò sí sọ́ọ̀bù sìmẹ́ntì àdìkú kò sojọ. ibo ló ti rówó tó fi kó jọ. anabi sọmọ ọ̀dọ̀ rí ìjẹ́wọ̀ sọmọ ó ọ̀dọ̀ kékeré ọbẹ̀rẹ̀ símẹ́ntì títà. bí wọn bá bẹ̀rẹ̀ símẹ́ntì yóò lé mílíọ̀nù. ó kéré pa. ọgbọ́ ṣé sàwọ́dí wọn ti fún ọ lówó ní tán lé ọwọ́ ilé tí ìyá rẹ kọ́ tó ń gbé ìmọ̀lọ́mọ tí ìyá rẹ ti rówó ẹ̀ tó kọ́ èsè kò ní gbé bẹ́ẹ̀ ebi gbogbo ntọ́ àbá máa ń tó pilẹ̀ rẹ̀ ká sì má débẹ̀ ni gbogbo ntọ́ máa ń tó pilẹ̀ ló ń débẹ̀ yìí ó sì ń gun mọ́tò ń lo gbogbo ẹ̀ gbogbo àwọn àgbàlagbà tàná tó ń pè ló kọ́tọ́ ńlá kọ́ máa wọn lérí tí bàbá rẹ ọjọ́ lójú tó ńlá kọ́ máa tó ju bàbá rẹ lọ lérí ni gbogbo àwọn àgbàlagbà ni àwọn olómọ́tò wọn olóhùn gangan eré àfa gidigba dàrú ni. ìwọ́n jẹ́ ntọ́ da ìwọ́n mú ntọ́ da ọ̀fẹ́ bì ntọ́ da dáadáa. ó sì ń wọṣọ o tún ṣe lẹ́gẹ̀ẹ́ kí lè ń sọ yìí. àwọn àgbàlagbà tó sì ń bú yasọ tí wọ́n ń ya ń gbà náà ni àwọn wọn ò rówó sí aṣọ lẹ́gẹ̀ẹ́ gbà náà ọlọ́run wọn yẹ alibarika rẹ àfa gidigba. alibarika wo ló tiẹ̀ ní tẹ́lẹ̀ kò lálùbáríkà. bá alibarika bá ń bẹ lára rẹ ní o ní ma ṣe katakata bó ti ń ṣe ń. ọmọ àgbà àwọn kan Sufi kan wọn wọná àwọn kìnnì kan wọná nígbàdàn wọn wà dá àwọn pàtó àwọn àtàwọn tẹbílíìgì àtàwọn tẹbílíìgì náà lé sanso kòtò féfé lásán wọn ṣe irun gbẹ̀bí tẹran àsẹyìn náà tiẹ̀ lé àwa rò pé nǹkan náà ní àsọta tó làwọn méjèèjì náà sọ wọn tún fẹ́ràn ara wọn làwọn náà bá tún kọjú ọba tó ń jà ó tún làwọn tẹbílíìgì ọ̀dà àwọn tẹbílíìgì lóhùn náà ọ̀dà àbútọ̀ ẹ máa bára yín fà báwọn. ó tẹ̀ ti dáa. ẹ̀yin ni ẹ kọjú síra yín èyí táwọn fi kọjú sí ọtá yìí fèsì rẹ àti ní dákẹ́ bí yẹn bá kọsọ fún wèrè yóò lóògbó ni gbogbo ẹ̀yin àfọwọ́ ní wàásí tẹ̀ ń ṣe dáwà tẹ̀ máa ń fọ́n bùkì èwo lẹ rí wíńbi eléyìí nísì. mo ní kankan wí o wọn ṣe aláwọ gbádùn lé ní ọmọ bú lọmọ òun àní ẹsọ lọta ẹlọmọ bú ni ta. ó kálukú wa ní ọmọ burúkú lọmọ òun kì í sọ ọmọ dáadáa kì í sọ ọmọ dáadáa ń bò. ẹsẹ̀ lókun kéèyàn ó lọ. bá a kẹ́ bá bẹ̀rẹ̀ tó bá sọ̀rọ̀ kan bí òde kó ma ẹ wà ní àbámúra yọ ya ìgbẹ́. àwọn baba mu kádàmù sàlẹ̀ àkànní lọ́wọ́ sọ̀rọ̀ sí àní ọmọ yàgbẹ́ ẹ yẹ sẹ́lẹ̀ wọn yàgbẹ́. ọ sọ̀rọ̀ sí mi ọ sọ̀rọ̀ sí sẹ́wù yẹn rí kankan ṣe. àlífà dàbí ọ sọ̀rọ̀ sí àdàbí yà orí kankan ṣe. àsàn fọ́npù lásán àní ọdí pẹ́pẹ́yẹ. pẹ́pẹ́yẹ bo kọ́lá kò lè di pàǹgbá. àní ọbẹ̀ wuli ọmọ rìn lọ ẹwà àwọn àgbákòrò àṣẹ ẹ̀ lóògùn àṣẹ ẹ̀ ní kankan. àṣẹ tẹ̀ lé fọ́nbù lásán. ọ sọ̀rọ̀ sí mudirul markasi kankan orí kankan wí. la ilaha illallah kó ọ wá fọwọ́ lẹ́nu pé Allahu akbar. àṣàn fọ́nbù díẹ̀ làbò tó sọ kì àbò tẹ̀ sọ tó nkankan. ẹ gbégbá jáde ni wá sílẹ̀ ń ṣe kí. ẹ wọ́n kálukú ṣe múra kankan kẹwọn ọmọdé wúlò ní yóò ṣe àgbákò ní yóò ṣe kíni ọ̀hún rè. àfa gidigba lọ́jáde yìí kílẹ̀ rí sọ sí. ẹ wọ nǹkan. àfa gidigba òun ló dé àrí kankan wí sí tiẹ̀. ní lọrin yìí náà kẹ́ni kan ó sì jáde kó sì máa lákọ́ máwọn àgbàlagbà lérí kàmáàlì yẹn lẹ́nu ẹ̀ so Adam yẹn lẹ́nu bàbá rẹ̀ ọgbà so Abraham yẹn tiẹ̀ ibi dandan Ọlọ́run ó sì máa bá ọ bó ti ń wíwù. àmín ya Allah. ọ̀dà tó wá gbọ́ kan wọ́n tún wá pè wá lẹ́kọ̀ọ́ lónìí wọ́n tún pè mí lẹ́kọ̀ọ́ lónìí wọ́n ní Kòròdú wọ́n ní ṣé Ibrahim wọ́n ní jíẹ̀ òbòjì rẹ̀ sì jáde ẹni bá darí òkú ọgbọ́ ẹ̀yin náà gbọ́ Ọlọ́run yí alùbáríkà rẹ̀ jàbàtà. Maulana Sheikh Alhaji Ibrahim ẹni yẹn so ẹni bá yàn sẹ́wúdà wọ́n ní mẹ́ta wọ́n rí wọ́n ní òjijì Sheikh Ibrahim yàn òjijì Sheikh Adam òjijì Sheikh Kamaluddin Al-Adabi wọ́n ní mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ní Kòròdú ẹnìkan pè mí tí ń lọ bẹ̀ nígbà tí ń lọ lónìí ló pè mí. ní wọn máa ń ké Sheikh Ibrahim yẹn so ológun ni ẹlẹ́bọ ni oníkíní kan ni ìlíàmù rẹ̀ wọ́n sì lò fún ọ tó lò ìlíàmù Sheikh Ibrahim yàn ọlọ́wọ́ pẹ̀lú yín kò ní bàjẹ́ fún ọ. ìlíàmù Sheikh Ibrahim yàn tíṣẹ́ sọ̀bà kọ́ọ̀tì. òun ni wọ́n lò fún ọ tó fi máa ń tọ́ ọmọ yìí kó tó lọlẹ̀ lárúbáwá ká lárúbáwá tó sọ ọ́ dìdàkudà. lọ́gbẹ́ wọn. wọ́n jù sẹ́wọ̀n ẹ̀wọ̀n ní gbogbo ńtọ́ba yìí ti bá. oṣù mẹ́jọ ló lò ń bẹ̀. ọwọ́ adarí ẹ̀wọ̀n dé àwa lọ́wọ́ akanra mọ́ àwa la jù ẹsẹ̀ wọn ni. ẹ má da àwọn ọ̀pọ̀lọpọ̀ padà lọ́hùn. kí ni tiwa. bí ẹ bá wọ̀ padà lọ́sẹ̀kùn lálágbàdo kán di ọ̀sẹ̀kẹsẹ̀kẹ̀.
headquarter yín náà nù. ọwọ́ àfẹsẹ̀ àwọn àfa ọmọ tó ń kálukú wọn àti ntọ́jú àti ntí ọjọ́ ìwọlára àfa àti nnápàrọ̀ lóde tí ó sì sojú rẹ̀ ẹ wo àdápa irọ́ba ìwọlọ́ra àfa àti ò lè seri bẹ́ẹ̀dì tí ń sun lẹ́lẹ̀ bí kò gbọ́dọ̀ seri bẹ́ẹ̀dì bó ti wà ní ibi tó sóògùn dé kò gbọ́dọ̀ seri bẹ́ẹ̀dì báwo ni wọ́n ti mà sáà nábì tọ́ pépé rí ìwọlọ́ra àfa àti wọn gbọ́dọ̀ dámi lula pé àfa alágbájá ni ẹ bá ti dámi sí la ẹ bá rí pé kò ní gbádùn mọ́ báwo ni wọ́n ti mà báwo bá ní kankan tó ń wò nílé báwo ló ti mà kí tó bá dámi lu ẹnìkan la kò ní gbádùn mọ́ sáà nábì ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. ẹ̀kọ́ tá nábì kọ́ wa kọ́ mi àti ṣe dáwà ó sínú àwọn tí ń ṣe dáwà ọ̀rọ̀ ẹ ti wá yí wa ọ̀fẹ́ sàmálì wa àwọn náà sì gbọ́n Ìlọrin kọjá àlùtẹ̀yàn dé tọ́wọ́ àgbà màálì kan wọlé tí ọjọ́ la wọn eré nkálukú ti pé kọ̀sẹ́ni tí ọ̀gbọ́n ń wá èèyàn ń wájọ tọ́ba ti wá níjọ tán yọ ẹsẹ̀ wá kalẹ̀ àrẹ ọwọ́ àbálẹ̀ àwọn kan ti ṣe bẹ́ẹ̀ níjọ́ òun wọ́n máa bó nkálukú ọlọ́run mú àwọn onírú àtàǹbàlì èyí bójú dúdú ọlọ́run mú nínú rédíò ọjọ́ Friday ọlọ́run mú yín ẹni ojú yín lọ dé. ẹ̀rí kankan wí wọn lẹ̀ mọ̀ kankan ìṣẹ́jú méjì wọn lẹ̀ wí kú wí ẹ̀rí kankan wí. wọ́n ní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ṣẹ́jú kan ìsọkúsọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣẹ́jú kan ìsọkúsọ wọ́n ní nǹkan kí nǹkan lẹ́ ń wí àtiwá àti kejì rẹ. ẹ wá mi rí rédíò pé Allahu Akbar táwọn náà wí nù. owó jọ́tẹ̀ ń bú wa tó ń kálukú ń wò yín náà jọ́nà à ń sọ pé à ń lẹ́ni tí ó jù yín lọ dé ó dé. àwọn náà ṣe jù báwọn lọ́fà múlò àtàǹbàlì wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ. ìjọ́tẹ̀ yìí náà kọ́kọ́ dé tẹ̀ ń wá bẹ́ẹ̀ ti hàn bẹ́ẹ̀ náà ti ń senu gbogbo àwọn àfàlẹ̀ ń bú ọ̀gá àwọn ẹ̀sìn dé báyìí ọlọ́run tí ó ṣàánú lọ́rin ló ní kó má gbọ́ra wọn yé tọ́wá yẹ pé wọn bá lọ lè kó ni àfa wọn dàn kan rú wọ́n dìbò kó aramu ni. wọ́n kà dìbò kó aramu lẹ́ẹ̀kan náà ni wọ́n máa wọlé wa bọ́nkárọ́ wọn du wa lẹ́yìn kọ̀ọ̀kan àmọ́ ń gbọ́ ọlọ́run wọn ṣàánú wa àti tẹ̀bùlíìgì àwa ojú ọ̀nà kó wa wọn onírú àtàǹbàlì ọ̀nà ti ọ̀tọ̀ àwọn tẹ̀bùlíìgì ọ̀nà tí wọn ọ̀tọ̀ èyí tó ń gbélé jàbàtà ọ̀nà tiẹ̀ náà ọ̀tọ̀ wọn wá gbọ́ra wọn yé àdúrà àwọn àgbàlagbà gbà nílọrin púpọ̀ kò jí wọn papọ̀ gbọ́ra wọn yé wọ́n bá wa yíwọ́ tẹ́lẹ̀ yìí ó yíwọ́ ti tọ̀hún ó yíwọ́ tẹ́lẹ̀ yìí. ọ̀ dáwà sí sẹ̀kan sẹ́rí nítra irọ́. ọ̀ wá dáwà sí kan sẹ́rí kí wàá sí kọ́ wá jẹ́ ẹ̀kọ́ fáyé àbí kọ́ ọmọ yẹ̀yẹ́ àwọn afa kọ́ ọmọ pa àwọn afa kan lólógùn ọmọ pa àwọn afa kan lẹ́lẹ́bọ ọmọ pa àwọn afa kan lólóòsà. ọ̀dàkọ̀ eléyìí ọ̀dàkọ̀ tọ̀hún bẹ́ẹ̀ bá rẹ̀ ní ti ń dákọ̀ wọn yáfa bẹ́ẹ̀ bá rí kojú spíkà yìí lọ. ní àfa gidigba yìí náà ọwọ́ ni wọ́n máa ya fọ́tò òun ni wọ́n máa ya fídíò rẹ̀ òun náà ti mọ̀ ká bá ti ya fọ́tò tòun ti bá wọn. ọmọ olòṣì ni. ó ní làákàyè. làákàyè kọ́ oògùn tó ti ṣe ni. òun náà ti sògùn dáadáa ó ti ṣe jálàbí ó ti gbogbo ẹ̀. ó ti jẹlé. ó ti wá ọmọ gbogbo kóòdù yẹn ọmọ gbogbo tó bá yẹ ní fọ́tò òun ẹyọ kan àgbákò dé ọkàn máa pàpọ̀ ni. bọ́ ọba máa kọ́ ọba dá rẹ̀ lójú bí súnà bá dá ọ lójú lóòótọ́ anabi tó ń tẹ anabi tó ọlọ́run tẹ̀lé tó ń parọ́ tọ́wọ́ ju tiwa yìí táwa ń tẹ̀lé yìí lọ ìfẹ́ tà anabi bá ní sí ọ tó ju tiwa lọ ọba yẹ pé lóòótọ́ nǹkan tó gbé lọ́wọ́ lóòótọ́ torí ọlọ́run ló fi gbé wa ó ní wọ́n yí àwọn fótò láàrin ọ̀sẹ̀ kan bọ́ ọba ní pàpò bí àpapọ̀ yóò sì máa rù kí wọ́n yí àwọn fótò òkú lára tẹ́lẹ̀ àbá yìí máa bọ̀ ọ̀ṣẹ́jú kan. Àní Abi Hurairah radiyallahu anhu. Abi Hurairah sọ pé. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam. Anabi Muhammad ló sọ báyìí fún wa. Rahimallahu rajulan. Anabi lọ́lọ́ wọn kẹ́ ẹnìkan. Qama minal layli. Ẹni tó dìde lójú oorun ẹ̀wọ̀n kan. Rahimallahu rajulan ọlọ́wọ́n kẹ́ ọkọ ìyàwó kan. Qama minal layli. Ọwọ́ dìde lágo kan òru. Fasalla. Ọba jẹ́ náfìlà. Wa ayqasa imra'atahu. Ọba jíyàwó rẹ̀ pẹ́pẹ́pẹ́ wọn náà ń de. Ẹ̀yin ọkùnrin jọ́tẹ̀ ẹ̀ ti ń dìde lóru. Ìjọ́ dìde lóru bèlè tó jíyàwó rẹ̀. láyéláyé. Ọwọ́ ni ọ̀dà fún ọ bọ̀rọ̀. Ọláwọn àjẹlẹ̀ yín dààmú rẹ̀. Wọ́n dààmú ẹ̀ mọ̀ náà. àwọn boko agbolé. Ẹ dààmú rẹ̀ dáadáa. Ẹ dààmú ẹ̀. Wọ́n dààmú ta ni. Mo ọba dààmú rẹ̀ òní máa dìde. ẹ má dáhùn. Jàbàtà kò ní ọmọ dìde òru. àfa gidigba. Wọ́n nà ní jàbàtà ni a máa dìde. Wọ́n sì pa ọ́. Òun lọ́mọ tóun jẹ tẹ́lẹ̀ kó bá. Bọ́ọ̀ bá mọ àwọn ará ẹ̀ tó wá dà ní agolé. Jàbàtà ní ọ̀là àgọ́dọ̀ bẹ̀rù ẹ̀yìn àjẹ́. Léwu bẹ̀ lé. olú àṣàjẹnú àdìsí. èdè ó pè é. Wọ́n máa ń tọ́ tẹ̀lé. Kóhun ó tó débi kó tó lóhun gba súnà. Ó ti jẹjẹkújẹ.
kílẹ̀ sọ yìí bàbá rẹ ti ró bàbá rẹ ti fún ní nǹkan àwọn àgbo tí ọ̀dà ó ti wé àgbo gbogbo ẹ̀ ló ṣe. wọ́n sì ń gbẹ́rẹ́ tí ọ̀dà lérí. bí wọ́n tọ́ ọba ní nǹkan kan bọ́ ọba ń lọ lé wíwí kúwí káàkiri àbá ọkàn máa gbẹ láàyè oníbẹ̀yàn ti pàpò kò tí ì rírí igi lásán kọ́ ní pàpò. orí bẹ́ẹ̀ gbogbo ọkùnrin tí ọba níláárí tí ó jẹ èèyàn láyọ̀ gbọ́dọ̀ máa dìde òru wàláyé yóò sì jíyàwó ẹ̀ pẹ́ pé wọn náà ń de oorun nìkan ló jíyàwó rẹ fún òjì pé yẹn náfìlà rí bàṣíáká òṣìṣẹ́ náà fa ọkàn já sọ̀rọ̀ níbi bọ̀dágà ní oorun ní wọ́n bá ti jíyàwó pẹ́pẹ́pẹ́ túrò ní ti ń wínú jojúmọ́ kí ló ṣe ọ̀pá ni. ó lè dáko oṣù kan lóòrò kó tún wálé lásìkò ní òjò kí lágbẹ́ wálé ní lásìkò ní òjò kí lọ́n wálé. ọlọ́fẹ́ ó tún dẹ̀yìn wálé. mọ̀tò wa mọ̀tò wa lọ tán kò sóyún ló ń gbòòrò. ẹlòmínà wà ń pákìn kíyan wà ń pákìn kọ́ máa gọ̀ kadà bí ọmọ wa tán sí kó tún wá sẹ́ lágò kan ọ̀sán kí sẹ́ ọmọ kà ọ́ la tún sẹ́ lọlé. ìyá yín kọ́ wọn bẹ̀rẹ̀ kò lè wá èwo ló ń ṣe tilẹ̀kùn. ẹ̀sùn wọn tán èsì bí àfin bó lè ṣe ní bí àfin bẹ́lẹ̀ yìí. ẹ wo nǹkan tọ́wọ́n ni ọmọ sọ̀tàn ẹ lọ́bí sẹ́wọ̀n ni mo ní o tilẹ̀kùn ọba mi lẹ̀ akílọ́bọ̀ ọ̀lẹ̀ iṣẹ́ ọ̀kọ́ la ni bíṣẹ́ bá kọ́ la ni kí ni báyìí lẹ̀ kí òru bẹ́ẹ̀ lẹ̀ wọ́n ló nìkan rẹ̀. ìwọ ló lóru látàlẹ́ dàrọ̀ wọ́n ló ní ọ̀sán wàjà alínàhàrà màáṣá olúwalá sí ọ̀sán ìwà tíyàwó wọn jẹ ni èwo ló tún wá láti pákìn sí tọ́jú wálé lójúmọ́ kí ló dé ọ̀pá ni lóòótọ́ àmọ́ pé wọ́n ló ní nǹkan rẹ̀ olúwa ní ọgbọ oko yín lómi ìjọba wù yín lẹ gbà wọlé àmọ́ bàkà dìmúlẹ àǹfùsìkò olúwa ní kẹ tó lè wọlé síyàwó yín la ẹfun ní nǹkankan ìjọ tó o ti ń báyàwó rẹ sùn wọ ọkùnrin ìjọ ọ̀rá sùn àǹkárá ọ̀pá mẹ́fà fún rí. láyéláyé yóò máa pàtẹ́lẹ̀ ara fi sùgárì tó máa sì ní máa mú wálé náà nù. sùgárì ó fà wọlé ìsìn ń fà wọlé ń ju sùgárì ń lè kí ìyàwó nù ọlọ́run o. ẹnu kàṣíwú náà ẹ̀yin obìnrin ẹnu yín ẹ̀ ń gbà kan sẹ́nu. ẹ wo nǹkan pẹ̀lú gbogbo ọgọ́ tó fa sìgá tán ìyàwó náà ti gbà gbogbo eyín ti dúdú pẹ̀lú obì àti sìgá. ẹ̀sà àdáńtẹ́dà alẹ́ lọ òfin ọlọ́run ní ìbáṣepọ̀ ọlọ́run kọ̀ ẹ́ kí n fẹ́ ru yín yìí ẹ̀sà àdáńtẹ́dà alẹ́ kọ́ra yín lọ. gbogbo ẹ̀ wá ń rún sùn níwájú ìyàwó ọlọ́run o. àwa bíi mọ́tò ọmọ wa dúdú bíi táyà mọ́tò ọ̀hún ẹ̀ fa ọmọ pupa. ẹ wo tán ní Muhammadu anabi ò ní gbogbo òru ni ká mẹ súnmọ́ ìyàwó ọlọ́run wọn kẹ ọkùnrin kan kọ́ ọmọ mi náà láìlì ó dìde lóru Fasola. ó sì kí náfìlà Wà á kọ́ sọ́múra ta. ọwọ́ jíyàwó rẹ̀ pẹ́pẹ́ pé wọn náà ń dọ̀yàn náfìlà. Fàyín ní àbátí. bíyàwó bá lóhun bíyàwó bá ṣe bí ìgbà tó ń kun tí ọ̀fẹ́ dìde. Nàdọ̀ àbí wájí àlìmá. lọkọ ìyàwó bá mú mi ẹwọn kan ọlọ́run wọn kẹrù ọkùnrin bẹ́ẹ̀ ìgbà tó jí tán tó kírun tán ọba jíyàwó pé wọn náà ń dọ̀yàn náfìlà jájọ sàdúà. àlè náà lábàá. ìyàwó bá ní ẹ̀rọ kẹfì mílẹ̀ òun kò mí dáadáa ni wọ́n á sẹ̀sùn fún ọba mú mi nàdáhà ọba wọn sí wọn sójú ìyàwó ẹ̀ ànábì lọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ tí ìyàwó padà wà ní pé kí wọ́n yẹ má jì mí má kàkùn dé ẹja ṣe asàdúrà fáwọn ọmọ wa kó déyàn. àlè fún ní ká nànà bá pa. ta ànábì ò ní àná lábàá. tọpẹ tó fẹ́ràn òrùn. ó ní anagún ó ní àwọn mi sí lójú ni bá ànábì ti wí ni ó wí ìjàmbá tó kó yọ bu ọ. kó bú mi ìyàwó tiẹ̀ náà máa hanrun kọ́ máa sùn ìyàwó rẹ̀ fẹ́ràn òrùn. ànábì lọkùnrin bẹ́ẹ̀ ọlọ́run ọkẹ gbogbo ẹ̀yọ ọkùnrin tẹ̀ ń bẹ́ lọrin ìjọ ló ti yẹn náfìlà lóru tó ní wọ́n ń sí ọ. ẹ pa ni tani kò yẹn fìlà tani. aago méjìlá ní darí pákí. wọ́n wá sì jẹ oúnjẹ. ẹ ta ludo faa asọ́sì kandi ludo kí ló dé wọ́n ń sàṣì yín ni. wọ́n lọ tọ̀hún ní. ludo pákí ò ní ata ludo kájò kó pákí ò ní ata ludo gbogbo ẹ̀yin pákí ẹgbẹ́ kuraani iwájú ẹ máa díje ẹni ọba ma kuraani nínú yín kọ́ ọmọ bá yín tìláwà rẹ̀ máa kà tẹ̀lé bẹ́ẹ̀ bá ti ní mọ́tò lọ́wọ́ kẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́lọ́wọ́ sànú yín. àwọn alágbára abúlé náà bá ti di pé lòlẹ́jọ kó ti wọ́n ní tọ́ alihamudulilayi àti wáṣẹ́ fún wọ́n wáṣẹ́ fún ọnu. bílẹ̀ báyìí ti sún kó bá ti sùn ẹ dìde ẹ bá yanáfìlà tán ẹ sùn ọmọ ọkùnrin tẹ́ bá sùn wákàtí mi lẹ́yìn sùn tẹ́ ìdá gbogbo yẹn lẹ̀. wàhálà ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà ni. bàbá ti dà lẹ́ni sọ́jọ́ dẹnu lẹ̀ ni kò sí nǹkan kan mọ́. yóò ti di fìlà gọ̀bì ni wàhálà ó gbára tó wulẹ̀ kó ní. bó ló jí padà kò ní jí. láyé níbo yóò yarí ni. ìwọ máa wọ dáadáa bákọ àti àwọn bá súnmọ́ra wọn àfa wọn kò mọ rẹ ní síra wọn náà nígbà bá dantí ó dalẹ̀ tán wọn bá kọ́ ẹ̀yìn síra wọn yàwọn ni ọ̀rọ̀ táwa mi kọ́ ọ̀dọ̀ àrọ̀. òhun ní kìlẹ̀ báwọn. ohun lẹ̀ ni ọmọ lo ohun lẹ̀ ni. yóò wá change ohun ọmọ dàrọ̀ yàwọn ni ọ̀rọ̀ táwa fún mi ọ̀dọ̀ àrọ̀ ọ̀run kò mí ni dàrí ọ̀rọ̀ tí yóò kún ọ̀lẹ́ kan tó fẹ́ dàgbẹ́ lẹ̀. ọmọ lo ohun lẹ̀
méjì ni tí o dá mọ́. anabi lọ́la wọn kẹrù ọkùnrin bẹ́ẹ̀. Bàbá ìmọ̀lá ọmọga tán. obìnrin kan náà mẹ́tọ́ lọ́wọ́ sànú ẹ̀. Kọ́ mẹ́tì mi náà lẹ́yìn. obìnrin wọn lọ́kọ́ dìde lóru ọkọ rẹ̀ ọmọ nǹkan ọkọ rẹ̀ dákàmà ọkọ rẹ̀ ọmọ ọlọ́run ìyàwó wà ń dé lóru. Fàṣọ láti. ọwọ́ ayẹyẹ náfìlà. Wà á ikọ̀ sọ́tì sàúnjà. lọ́ba lè jí ìyàwó ẹ̀ pẹ́pẹ́pẹ́ bá lè wẹ̀ nílẹ̀ jẹ́ náfìlà. àtàyè ṣe fún wa náfìlà kan pé àyàn wà láyé olóṣèlú ọkọ mi. ọkọ mi ń sùn àgbákò oorun. bí ìyàwó ẹ̀ bá gba náfìlà wa lásàlátù àwọn gba wa níbi wáàsí pé bá lè wa ẹ̀dá pẹ̀jẹ́ ǹdẹ̀ wọn tá a bá yẹn wọn lọ́mọ owó jí kọ̀fẹ́ dá fún ni àṣà nǹkan ṣíọ́ ni. ó dẹ̀ dá àwọn ilé ẹ̀fọ́ ni. tọ́ba bí ọ̀dà kọ́tọ́. ẹ fọ́ lẹ́sẹ̀. ọba ń fi ọ ni. àfọ́sù wọ́n ọba ń fi ọ ni. ọba sọ yìí gẹ́rẹ́ ni. Lamidi nu ń bẹ́ ń kìsì àfààní ọkọ ọmọ kéwú mẹ́wàá lọmọ kéwú ẹ kí ni. àbúrò ntí o winu ẹ̀yin ará Ìlọrin èyí tẹ̀yìn ń winu. bọ́kọ̀ lómi bá sì gba ọrùn mọ́ báyìí yọ́ lọ́la sí orun. ẹ wò nǹkan ẹ̀rí táwọn obìnrin ń gun mọ́tò mọ́ yín la. tẹ̀rí kan kan. ó gbóbi ní nkukọ̀ mọ́ yín la. àsàpamọ́ àti kókó pákín náà ló kù tẹ̀yìn ńlá nísì. ó gbóbi ní nkukọ̀. ẹ wò lọ́rin lónìí ọ̀pọ̀ obìnrin lọ mọ́tò. La ilaha illallah. ó jẹ́ àtàwọn ta sí wọn wà ní. ìyá gbé mọ́tò yẹn lọ ẹ hìtì rẹ. mọ́tò ló gbèsè. mọ́tò tó obìnrin la obìnrin ra mọ́tò ló hìtì yẹ. La ilaha illallah. ọ bẹ́ẹ̀ náà ń gbọ́dọ̀ fún wọn náà. Kútọ́ ni làwọn obìnrin tí ń gun mọ́tò jù tẹ́lẹ̀ ó ti dé lọ́rin lónìí obìnrin lọ́rin ń lo mọ́tò tó háyà mọ́tò ń kọjá lọ mọ́sù táwa fi ń ṣe fáàrí mọ́sù ìjọ ọmọ ara mọ́sù ló kálukú bá tún lé mi kìlà sàṣì bá tún wọn mọ̀ ní kí akéya ni tàbá sùn àtúmọ̀ alálà mọ̀ ní kí nù ìtóbìnrin ń gun lọ́rin lẹ́tọ́ àṣà sí wa sí kí ló dé ọkọ̀ tóbìnrin lọ́rin ń gun lónìí mọ́sù akérèmọ́kànlá o lónìí tí ń bọ̀ wá ńgbà tí ń bọ̀ látàkẹ́ yẹn dé ó tóbi mẹ́ta tí mo rí nu mọ́sù black brown ash colour ni masu. tọjá optima. ọ̀kan tó ń logo. optima tí o sì tó kún mọ́ rẹ̀. 2010. ọlọ́run owó bẹ̀bí ọ wà. ó bíbí. gọ́fìlà ọ wà. bó ṣe lẹ̀gọ́ ní tí ń bọ̀ wá mo ní tìjáde mo ní òun ni o. n tí wọ́n torí ẹ̀ ṣàṣìwádé o lóbi ń gùn yìí o. báwa àfa báwa jẹjẹ ara mọ́tò kan lónìí wọ́n ní ó ti tún tẹ òun kó bí ń gùn yìí ni. kí ló tẹ. ẹ wò sí. gọ́ọ̀fù tí èsánwó ẹ̀ tán. ẹ wò sí. ẹtọ́ láwọ Ìlọrin burú ba ìwọ̀n ń bọ̀ wá ngbà mọ́ lọ́wọ́ àti lákẹ́yẹdé àwọn ọmọ wa gbé mọ́tò mi lọ́bì kan wọ́n ní dúró de wọn àwa wọ tansin asátà sansin lẹ́nu kẹ́ bá tún ní sí òsì mo ní tí kì ní fi ṣe tẹ́ẹ̀gùn tansin dé mo ní kí wá kí wọ́n ló kí ló burú. ọ̀rọ̀ ti parí bẹ́ẹ̀ sí òsì Ìlọrin mọ̀ lọ sọ sí òsì Ìlọrin ó ti tó sọ̀rọ̀ mẹ́ o. kí lẹ́ ń sọ yìí. yàtọ̀ mẹ́rin ke èwo la ṣe mọ́tò ẹ̀wọ̀n kẹ́kẹ́ onídìí oníjíìpù onímọ́tò oní gbogbo ẹ̀ kò pé ọmọ gọ̀kadà kò pé ọmọ gun tansin gọ̀kadà ń jò ní ilé àwọn kan bá tún ní ẹnìkan bá ní sọ̀kalẹ̀ mọ gọ̀kadà lẹ́tà mọ́ ẹnìkan bá ní ọba kúrọ́sì mi ọlọ́kadà sọ̀wọ́n kalẹ̀ ẹ wá mọ́tò yìí ọba pàkì sẹ́gẹ̀ yìí mo ní àyíní ọgbọ̀n ọmọ kọ̀ọ̀yà mo ní kí ni turu wa ṣé ewu la ní lérí ni àbí agbára ni òsì mọ́ àbá ti lọ́rọ́ lòkulò kò sí kárúfí wọn ní jẹ́ ngùn àwọn onígbàṣẹ ọlọ́kadà gbowó rẹ̀ kọ́ ọmọ ọlọ́mọ ní ọlọ́kadà má dàrú wọn alákòóbá ni yóò kó bá mi nù. yóò jí mi gbénu o sì máa rí àtàyè ṣe irun àgbàrá máa gọkọ̀ mọ́ ní jẹ́ ngùn. wọ́n yà gbọ́kadà wọn kí ló burú ń bẹ́ẹ̀ kò ní bàálù kò ní gbogbo ẹ̀ kò gbé ọmọ gọ̀kadà kò gbé ọmọ gùn tansin kò gbé ọmọ gùn mọ́rúwá kò dín lọ́wọ́ kò pẹ́ mọ́ fẹsẹ̀ ní lọ́bí tó ń lọ. a ma bẹ Ọlọ́run kọ́ da fún wọn náà ẹni ọba da fún ma dubu ẹ̀ kí ma ẹni Ọlọ́run bá ní ó dé èèyàn kọ́ bá já àfa lọ́ bá dé èèyàn má wádìí ìjé èèyàn rẹ̀ ma èyí ṣe ẹ̀yin ará lọ ni ma wádìí ìjé èèyàn ni òjò da fún yín bọ̀rọ̀ ibi o ti ń wádìí ìjé èèyàn nìkan ìjé èèyàn tiẹ̀ náà ti kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ́ ma tó ti ń wádìí ẹnìkan pé àmọ́ ti ń lò. látòkò wálé ó sì wájẹ kánsílọ̀ kí ló lò. wọ́n lọ mi kéema ni òpònú ni ọ ọ̀rọ̀ ma 20 years under 18 years yọ ma nílé Ifẹ̀ ní Mọdákẹ́kẹ́ l'Abuja l'Èkó ọmọ 18 years ẹ banu ring rover 18 ìyá ti jẹ ẹyin ni ìyá ti jẹ ẹyin ni ìyá ni àgbákò yà ìyá mọ wa lánlọrin púpọ̀ agbádùn yà ìyá gẹgbàdùn wa. ẹ̀rí tí a gbé bẹ́ẹ̀ ló ṣe léwé ni. bí ẹ bá ṣe bẹ́ẹ̀ kẹ́ni kọ́ àti age of kẹ́ni ọwọ́ 20 kó àfa kọ́ over 20 kọ́ wa ra Mazda kẹ́mọ́ wa bínú kílẹ̀ ń bínú sí. ẹ fi tiẹ̀ tọrọ ni bẹ́ẹ̀ sì fi tọrọ ẹ bẹ̀rẹ̀ kọ́ lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ yìí náà. ẹ̀kọ́ àná Muhammad pọ̀. sallallahu alayhi wa sallam. oní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ yìí. ẹni ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ bá. ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. àmọ́ mo gé. àwọn bá wa gé. àmọ́ bá múná sí ẹ̀yọ̀ kan wọn kí n fi yín wọ́n gbà. bá a mú kí n fi yín wọ́n gbà.
ومن الآداب الأمر بالمعروف والنهي عن المنكر. inú àwọn ẹ̀kọ́ bí yẹn bá fẹ́ pèpè sójú ọ̀nà Ọlọ́run ọba jẹ́ àfa tí ó bá pè yẹn sójú ọ̀nà Ọlọ́run ẹ̀kọ́ ni. أن يكون حسن الخلق. èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó níwà dáadáa ẹni tí ó bá ṣe wáàsí tí ó bá pè àwọn èèyàn sójú ọ̀nà Islam tí ó bá pè àwọn èèyàn sójú ọ̀nà dáadáa tó bá gba tí ó dá lọ́wọ́ àwọn èèyàn tó fi ń tọ́ da lé wọn lọ́wọ́ ìwọ tó gbà wọn gbọ́dọ̀ jẹ́ ẹni tí wà rẹ̀ dáa. حليما. ó sì gbọ́dọ̀ jẹ́ ẹni tó lè ṣe sùúrù jàbátá ò lè ṣe sùúrù ni. bí jàbátá bá jó ní sùúrù ni kò ní máa wo ń táwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ nìkan bá bu kò ní wo bẹ́ẹ̀ ìjọ wọn bú ànábì sọ pé Ọlọ́run bá ń fi wọn mọ̀nà ni wọn ò tí ì bú wọ tí wọ́n ti ń bú wọn. ànábì tó Ọlọ́run pèpè sójú ọ̀nà rẹ̀ ànábì tó Ọlọ́run fẹ́ pè wá sí ọ̀dọ̀ rẹ̀ táwọn ò sì kú ọ̀lọ́dọ̀ ànábì wọn tẹ́lẹ̀ tí Ádámù ò bú ọ ó sì bú bàbá Aláàjì àgbà ò bú ọ kódà kò bú bàbá rẹ̀ ó sì bú òun àṣì àgbáyé ò bú ọ ó sì bú ilé salati afasalati o bu afanda o sì bu afanda olólógun lafanda kò lè dá fún ọ ibi dandan Ọlọ́run ó sì máa bá ọ pẹ̀lú gbogbo tó ń wí pẹ̀lú àwọn àfáàní àti wo àtàwọn tó bá tún sọ pé n tó wí ní da pé máa ń sọ agbádùn rẹ̀ Ọlọ́run hàlákà gbogbo yín. èyí táwa ń wí ìrètí èsì ẹ̀ wọ́n gbọ́ wọ́n mú wá bá mi lé ni ní wọ́n bá bọ̀ wá ọwọ́ ní ọmọ Jackman yẹn so mò ń bọ̀ wá bá òun tiẹ̀ Ọlọ́run níjọ́ da fún ọ èmi náà ń retí rẹ. Adamallahu hayatahu. ọ̀ ń bọ̀ wá bàtà níta kí ló fi ń pè é. igi tó gi kò ní. igi tó gi kò ọ̀rọ̀ pa ìmọ̀ kan lè yí tẹ̀mí gbé lọ́wọ́ ni. ẹ má da lóhùn máa bọ̀ wá tó wọ̀ kó gbé lọ́wọ́ ọba wa ń bẹ̀ bí ti. gbogbo tó bá wù ọ gbé lọ́wọ́ ọba wa ń bẹ̀. La ilaha illallah arógun mọ́sálà wa. ọmọ bú gbogbo àwọn akúlafa rasi àwọn akúlafa àwọn kàlífà rẹ kọ̀sẹ́ni tí ń gbé ayé lẹ̀ tó jọ ń súnfì lọ. ẹ má da lóhùn ìwọ́de ọkàn bomi lọ́fẹ̀ẹ́ ni. kọ̀sẹ́ni tí ń gbé ayé lẹ̀ tó jọ ń súnfì lọ. gbogbo tó bá wù ọ lè gbé lọ́wọ́ ń bẹ lọ́dọ̀ wa. gbogbo ìmọ̀ tí ń bá ń gùn ọ ń bẹ lọ́dọ̀ wa. àmì yìí tó dá wa lójú ni pé bẹ́ẹ̀ bá lóhùn wọn máa da sí àwọn àgbàlagbà nù à nígbà fún. jàbátá ọ̀lẹ́kọ̀ọ́ ó ní tì. àtàwọn tó bá tún jọrú wọn bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa bú àwọn àgbàlagbà tẹ́ ẹ ń bú àwọn àfáà tíṣe àwọn àfáà tíṣe wọn ọjọ́ yín lójúmọ́ tí baba ńlá baba yín náà ó sì jọ yín lójú gbogbo oru yín bẹ́ẹ̀ là ń bá wí. èyí tó bá sì lésì rẹ̀ tó bá lè fèsì rẹ̀ kó fèsì ẹ̀. à ń retí ẹ̀. bẹ́ẹ̀ yẹn bá lè fọ́n lé rédíò kọ́ fọ́. bẹ́ẹ̀ yẹn bá lè fọ́n lé ẹlẹ́ kọ́ fọ́. gbogbo ibi tí wọ́n bá ti fèsì à ń bẹ́ ń lé fún. àwa ń bẹ́ ń lé fún anybody. gbogbo ẹni bá ti ní bóun tàwọn àgbàlagbà tàná ti jẹ́. a sọ bí ó ti a sọ fún pé baba ńlá baba rẹ̀ ọ̀jẹ̀ nǹkan kan. Adamallahu hayatahu. gbogbo ẹ̀kọ́ òun ní bẹ. inú ẹ̀kọ́ lọ́wọ́ àmọ́bọ̀. Wa an yakuna ya'muru birrifqi. gbogbo ẹni tí ó bá ṣe dáwà tó bá pínyàn sójú ọ̀nà Ọlọ́run máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. má ma fẹ́ búṣe má ma búlọ́ọ̀kù ọ̀nà àwọn àfa ẹ má fa àwọn àfa kan lẹ́nu alẹ́ yá má. ẹ má láwọn àfa kan mọ́ kà má. wọ́n náà sì ti gbàrí wọ́n ti fún ọ. wọ́n náà sì gba gbogbo ẹ̀. ìgbà tán gbẹ̀rù rẹ kó mẹ́ wọ́n bú wọn kí ló dé. ẹ má fa àwọn àfa kan lẹ́nu alẹ́ yá ẹ má fa àwọn àfa kan lásọ ẹ má fa àwọn àfa kan kínní òun ní bàbá rẹ jẹ. eba wọ́n jẹ bí ọ. iná wa sì jẹ bí ọ. èyàn gbọ́dọ̀ jẹ́ onírífúkù ọgbọ́dọ̀ sẹ̀dẹ̀ ẹ̀kọ́ là á fi gbẹ̀yàn sínú Islam. líle kọ́. kìí ṣe líle kẹ́kẹ́kẹ́kẹ́ gbogbo ẹ̀ wá lé. Ọlọ́run lọ́mọ àmà ní dàní irú. Ọlọ́run lọ́mọ àmà ní òjì ẹgbọ́ra yín yé. bàbá gbọ́ra àwọn yé ni wọn bá da nǹkan rú lẹ̀ yìí. àmọ́ àwọn ò ní gbà fún yín àwọn Sufi ànígbà. àmà ṣe la ilaha illallah àmà ṣe ànífilẹ̀ èyí tẹ́ gbé wà wọn ọ̀jẹ̀ wa kò sì ní jẹ wa a sì ní tẹ̀lé yín. tọ́lá yìí náà ń wá bẹ́ẹ̀ ti dèyàn yìí náà ń wọ́wọ́ ẹ̀fẹ́ máa gun mọ́tò ńláńlá ni ọgbọ́n lẹ̀ ń dá. àwọn náà sì ń gùn. má bọ̀. Wa yanha bil-lini. gbogbo ẹni tí ó bá sọ pé má ṣe nǹkan báyìí má yẹni abilini pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. ìjọ tọ́lọ̀ wọn náà Musa lè bá Fìràwọ́nà ó ní àti Haruna ní wa qula lahu qawlan layyina ó ní wọ Fìràwọ́nà ìwọ Labibu. Labibu Al-Agwaji. ẹni sẹ́wù ẹni sẹ́wù ẹni sẹ́wù Sheikhul Labibu ọlọ́run níjọ́ bàjẹ́ àwọn ọmọ ogun ta ná Muhammadu ni. Sallallahu alayhi wa sallam. àwọn ọmọ ogun anabi nù. àwọn ọmọ ogun anabi nù. bẹ́ẹ̀ ọba mọ wọn ara rẹ̀. bẹ́ẹ̀ ọba mọ wọn ara rẹ̀. bọ́ọ̀ ọba mọ tí bàbá rẹ̀ gbé lọ́wọ́. bọ́ọ̀ ọba mọ tí bàbá rẹ̀ gbé lọ́wọ́. bọ́ọ̀ bá da sí àwọn àgbàlagbà nù. bọ́ọ̀ bá da iṣẹ́ àwọn àgbàlagbà nù. àwọn tá a jọ ń jagun ẹ̀sìn nù. àwọn tá a jọ ń jagun ẹ̀sìn nù. bàbá la bàbá yóò sì tó bẹ́ẹ̀. bàbá ńlá bàbá yóò tó bẹ́ẹ̀.
bẹ́ẹ̀. kò sí ní tẹ́sí. kò sí nǹkan kan tẹ́ ṣe. ẹ dákun ẹni Allahu Akbar. Allahu Akbar. ẹ dákun ẹni Allahu Akbar. Allahu Akbar. ẹ dákun ẹni Allahu Akbar. Allahu Akbar. ọlọ́run jọ dààmú eré wọn gbọ́dọ̀ dúró. ehoro bó wọn ti fẹ́ dúró. àmọ́ sáré kábàkábà. wọn ò tó bẹ́ẹ̀ alọ́fẹ́ dúró. níbo. ibo ni ó ti dúró. ó dúró tì. àwa ń sọ̀rọ̀ kò sí màtí ń bẹ lára rẹ kò sí mímà tó ọmọ tá a máa ju ọ lọ àlà ọmọ lẹ ń bẹ ni. eba. Ṣéhù Làbíbù. bàbá alágbà àjì bàbá rere bàbá alágbà àjì bàbá rere ọlọ́run bá wa kẹ́ bàbá wa. bàbá alágbà àjì bàbá rere. ọlọ́run bá wa kẹ́ bàbá wa. bàbá alágbà àjì bàbá rere. ọlọ́run bá wa kẹ́ bàbá wa. bàbá alágbà àjì bàbá rere. bàbá alágbà àjì bàbá rere. bàbá alágbà àjì bàbá rere. bàbá alágbà àjì bàbá tiwa. bàbá alágbà àjì bàbá tiwa. ọlọ́run bá wa kẹ́ bàbá wa. bàbá alágbà. ó tó. bàbá rere. ẹ dákẹ́ ní Allahu Akbar. Allahu Akbar. ibi tí lọrin lọ. eba. ibi tó dáa ni. ibi tó dáa ni wàyí. bẹ́ẹ̀ nìkan bá gbé ntí ọ̀dà wa á da padà sí. àfa gidigba mo lo ti rí yíhun. ọmọ tí wọ́n pè ní Làbíbù ẹ má mo sọ̀rọ̀ dọ̀ bàbá Ṣéhù Làbíbù. mo ní tí wọ́n pè ní Làbíbù mo lẹ́ni ó ní tinú ẹyin ẹni ọlọ́run fún lùbù. ọlọ́run sì sọ pé wọn ọ̀bẹ nìkan sọ̀rọ̀ illa ulul albabi ọlọ́run ló wọn ọba jàbàtà wí Làbíbù lòun bá sọ̀rọ̀. àfa gidigba àbọ̀ wí. ọlọ́run kọ sọ́lọ́rọ̀ abakẹ́yẹdé ọlọ́run ní jàbàtà ìwọ kí mọ́ ná ọlọ́run ní ma yatazakkaru illa ulul albabi. ọlọ́run lẹ́nìkan ò lè gbọ́rọ̀ èmi ọlọ́run yẹ kò lè gbọ́ Kùránì yẹ kò sì lè máa ń tí súnà nábì ń sọ illa ulul albabi àfi Làbíbù. eba tàgbàjì ẹ ma fi tàgbàjì kún. Làbíbù tàgbàjì. aṣọ bẹ́ẹ̀ ní alẹ́ kẹ́ ẹ débẹ̀. ọlọ́run ní wọ káàrán. àfa gidigba bọ́bá jẹ́ pé wọn lọ́lọ́run bá rán ni kò ní jẹ́wọ́ nìkan ó ṣe jẹ́wọ́ nìkan lọ ni. àtàwọn Mùnírù àtàǹbàlì àwọn ẹjọ́ papọ̀ ó ṣe jẹ́ yìí nìkan. kí ló dé. àṣẹ le. La ilaha illallah. ọ̀dà jẹ́ ń wálé jẹ́ ń padà wálé ọ̀rọ̀ ń bẹ tí wọ́n fẹ́ tọ́tọ́ pọ̀ àmọ́ fẹ́ kọ̀mọ́ndà owó nǹkan kan wọ́n fẹ́ kọ̀mọ́ndà ọ̀sọ̀ nǹkan kan yà yín ọ̀rọ̀ tí ń bẹ nù mí yóò bò háyà etí sì ń sọ̀rọ̀ lára mi ju èmi gan lọ. wọ́n ti nínú àwọn àfáà kan bẹ balabalẹ̀ àwọn ẹ̀yin àfáà kan bẹ tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ wàá pẹ́ ẹ̀wí bẹ̀ mọ́ ọ̀daràn ẹ lójú nù bẹ́ẹ̀ yẹn bá káyà tó kẹ́yìn tó káwájú tó sì ká ẹ̀yìn ọlọ́wọ́ pẹ̀lú yín. àmín. bẹ́ẹ̀ yẹn bá káwájú tó káyà tó kẹ́yìn tó bá sọ tán bá bá sọ fún wọn pé bó o lo wí ó yìí tuntun yín kébẹ̀ mọ wí. àmọ́ kéèyàn ọ sọ̀rọ̀ kọ́ wá ní ìwí bẹ́ẹ̀ o ọ̀tọ̀ ní bá a ti gbé lọ o òjò ni ọ. bàbá tiẹ̀ sọ báwọn kì í ṣerú yín lásọ bẹ́ẹ̀ fún. láyéláyé. bọ́ba di sátidé wá pàdé mi nídìí àpẹ́lẹ́ aláṣẹ níjọ́ sátidé a finisi jabata ń kún lẹ́yìn sẹ́. insha Allah. gbogbo àwọn àgbàlagbà àwọn ọgbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn àfa àgbà ọgbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ máa wọ̀ wá. àwọn ọgbọ́dọ̀ wí nkankan. àtòfíṣẹ́ ogun náà ni nínú wá. àwọn àfa àwọn bàbá wa àgbà tán bẹnu létọ́ bá ń dá a lóhùn bí ìgbà tí wọn ọmọ orí ọlọ́run tọ́lọ́run ṣe fún wọn ni. eba. ọlọ́run ti fún wọn láwọn tí ọmọ bá wọn fèsì. ta lóhùn. níbo ló ti dé. who born you. ta ló bí ẹgan ta ni bàbá rẹ ńlẹ̀ yìí. àbíkọ́ padà síbi tí wọ́n ti tì ọmọ lé ọ padà bẹ́ẹ̀ ibẹ̀ la yìí ti gbà kọ́ àyè ń wò sílẹ̀ yìí ó sì lé wọbẹ̀ wọn náà wọ́n ti lé ọ bó o tún wọn bá tún rí ọbẹ̀ wọn pa ọ ni yẹ́bọ̀ sáfùkù ni ó sì ló ń ṣe dáwà ọ yẹ kó dúró kó wọn pa ọ ni ẹ̀wọ̀n nǹkan àbá yìí wá sínú ó ní wá sínú ni. wá sínú. ìwọ tó bá péjà bàtà nìkan ló bú. ìwọ tó bá péjà bàtà nìkan ló bú. bẹ́ẹ̀ni rí ọba dàrú mo ti sọ̀rọ̀ yàwó. bẹ́ẹ̀ni rí ọba dàrú o ti gbọ́rọ̀ yàwó ń bẹ̀. mo ì ti mọ́ra ànábì wa. wọ́n sì ti mọ́rọ̀ ànábì wa. ọ̀rọ̀ kan tó ń bẹ tá ànábì sọ ń bẹ̀ ń. ọ̀rọ̀ kan bẹ tá ànábì sọ ń bẹ̀. nísàlẹ̀ tọ́jọ́rọ̀ tìyàwó. tọ́jọ́rọ̀ tìyàwó. bó o ló wí. عن عائشة رضي الله عنها قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم. Aisha ní Ànábì wọ yàrá àwọn ọjọ́ kan. وعندي امرأة. obìnrin kan wà ń bẹnu yàrá àwọn. فقال من هذه. Ànábì wa ní ta lárábìnrin tí ń bẹnu yàrá àwọn Aisha yàwó mi. فقلت. Aisha bá pé. امرأة لا تنام تصلي. arábìnrin tó rí yìí la tanamu fi layliha bí. لا تنام تصلي. لا تنام تصلي
Aisha ni wọ ọkọ mi obìnrin tó rí yìí ni wọ́n á ròyìn ẹ̀fà nàbì kí obìnrin yìí kò sùn rí láyé kèé sùn rárá tùsọ́lì gbogbo òru ẹ̀ fi yan náfìlà ni gbogbo ẹ̀yin obìnrin lọ́rin tó bá bẹ̀rẹ̀ náfìlà má máa ṣe náfìlà alẹ́ dàárọ̀ bẹ́ẹ̀ yẹn bá fún ọ náfìlà alẹ́ dàárọ̀ bọ́ọ̀ bá ń ṣe lọ́wọ́ kọ́ bá sọ pé lágbájá wá ju tẹ̀sùbá alẹ́ òní bá bọ́ọ̀ bá ti bá tó bá fún ọ ní ntọ́yẹ ó fún ọ ní o ti ṣe náfìlà. kọ́lá kọ́ ọmọ gbàgbọ́ àwẹ̀ tàràwí. Aisha ni arábìnrin yìí kò kì í sùn la tanamu tusalli anabi bá kọjú sí arábìnrin náà ó pé anabi bá pé. aleikum minale amali ma tutiku. ó pẹ́ yín obìnrin yìí àtẹ̀yìn àlùmọ̀ mi ntẹ́ bá lágbára nù sin lọ́hùn ni ẹ máa ṣe ẹ má gbé ntọ́lọ́hùn gbé kọ́ yín lọ́rùn kọ́ra yín lọ́rùn. fawallahi. anabi ma fọlọ́ ń búra. la yamalullahu ata tamalu. ọlọ́run ọba kò ní sú ọlọ́run o ẹ bá a máa pè é kẹ́ má jẹ nkẹ́kẹ́ má kò lè sú ọlọ́run kò lè rẹ ọlọ́run ẹ̀yin ní ọ̀rẹ́ o. wa kana ahabbu ad-dini ila Allahi ma dawama alayhi sahih. èyí tọ́lọ́run fẹ́ dùn nú ẹ̀sìn iná ni ntọ́lọ́run bá ní ẹ dún ní ma la ilaha la wa dún ní ma sáwí la wa dún ní ma èyí tọ́lọ́run fún wa nù ní Ìlọrin tá a sì ń jẹ bá sì ti ma jẹ nù. ọlọ́run wọlé yìí tá a wí. ọlọ́run wọlé lẹ́yìn tá a wí. ọlọ́run jẹ́ aṣoríire. ọlọ́run jẹ́ aṣoríire. èyí tẹ́lẹ̀ ibú onígbẹ̀yẹ. tẹ́lẹ̀ ibú onígbẹ̀yẹ. ó gbẹ̀yìn aliuma ne Muhammad. ó gbẹ̀yìn aliuma ne Muhammad. ẹsẹ̀ naam. ẹni naam. ọlọ́run jẹ́ bá nabi wọlé ọlá. 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 gbogbo ẹ̀yin bàbá wa. gbogbo ẹ̀yin bàbá wa. ọlọ́run ní pa yín rẹ́. ọlọ́run ní pa yín rẹ́. gbogbo ẹ̀yin yá wa. gbogbo ẹ̀yin yá wa. ọlọ́run ṣàánú yín. ọlọ́run ṣàánú yín. gbogbo ẹ̀yin ọ̀dọ́. gbogbo ẹ̀yin ọ̀dọ́. ọlọ́run ní bá ti ń jẹ́. ọlọ́run ẹni ọlọ́run. gbogbo ẹ̀yin ọmọ kékèké. ọlọ́run dá yín lágbà. ọlọ́run dá yín lágbà. wọn ò ní jí yín gbé o. ọlọ́run ẹni ọlọ́run. wá wọlá gbogbo ń ta wí. wọlá gbogbo ń ta wí. gbogbo àwọn tí gbé yẹn lọ ni. gbogbo àwọn tí gbé yẹn lọ ni. àní Kwara. ní Kwara. wọ́n jí ọmọ gbé. wọ́n jí ọmọ gbé. ọlọ́run o. ọlọ́run o. wọlá ìlẹ́sẹ̀ àwọn ọmọ yìí. wọlá ìlẹ́sẹ̀ àwọn ọmọ yìí. ọlọ́run má pa wọ́n lẹ́rìn lé wọn. ọlọ́run má pa wọ́n lẹ́rìn lé wọn. má já wọn náà ọ̀rẹ́ ní ìṣẹ́jú kan. má já wọn náà ọ̀rẹ́ ní ìṣẹ́jú kan. ìjọ pa wọ́n lẹ́kún. ìjọ pa wọ́n lẹ́kún. tí ò ní rẹ́ni pè wọ́n pé ẹ̀pẹ̀lẹ́mbẹ̀ ń. tí ò ní rẹ́ni sí wọn pé ẹ̀pẹ̀lẹ́mbẹ̀ ni. gbogbo àwọn tí ń gbé wa lọ́mọ. gbogbo àwọn tí ń gbé wa lọ́mọ. tọ́ máa ń lọ tí wọn ò darí. tọ́ máa ń lọ tí ò darí. gbogbo yín ọlọ́run ó gbé báyìí. gbogbo yín ọlọ́run ó gbé àgbákò náà báyìí. àtàwọn tí ń ràn yín. àtàwọn tí ń ràn yín. àtẹ̀yìn tí wọ́n rán. àtẹ̀yìn tí wọ́n rán. ìbànújẹ́ àtòfò àtàdánù. ìbànújẹ́ òfò àdánù. tí ó bá yín. tí ó bá yín. tẹ́ẹ̀ ní rí yà. tẹ́ẹ̀ ní rí yà. ọlọ́run wọlé àwọn ọmọ kékèké yìí. ọlọ́run wọlé àwọn ọmọ kékèké yìí. yóò wọlé ewu tí ń bẹ lérí àwọn ìyá yìí. yóò wọlé ewu tí ń bẹ lérí àwọn ìyá wa yìí. ọlọ́run ó gbé bá gbogbo yín. ọlọ́run ó gbé bá gbogbo yín. eri ibùtẹ́ yìí náà ń sẹ́nu ni. eri ibùtẹ́ yìí náà tún ń sẹ́nu ni. tí wọ́n fi tara tí ń sọ̀rọ̀ sáwọn àgbàlagbà. tí wọ́n fi tara tí ń sọ̀rọ̀ sáwọn àgbàlagbà. gbogbo ẹ̀yin àfa. gbogbo ẹ̀yin àfa. gbogbo ẹ̀yin àfa. gbogbo ẹ̀yin àfa. ìwọ náà ń jó didi èèyàn. ìwọ náà ń jó didi èèyàn. bọ́ ọba ní gbìngbìn ní kí ọ̀rọ̀. bọ́ ọba ní gbìngbìn ní kí ọ̀rọ̀. yọ parẹ́ lójú rẹ ni. yọ parẹ́ lójú rẹ ni. àwọn ọmọ rẹ ò sì ní dunnú. àwọn ọmọ rẹ ò ní dunnú.